mo kí ẹni tó bá wo ètò mi o, mo kí ẹni tó bá padà wò mí, mo kí wa bá ṣe ń kíra ní kí ọlá ìkí ìjẹ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire. Mo ṣe àbọ̀rọ̀ àbọ̀yè àbọ̀ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Ẹ rí àkọlé ètò mi, bàbá wa onírìṣà gómìnà Ṣèyí Mákindé, àwọn adájọ́ tó wà lórí ọ̀rọ̀ Tani Olohun, ẹ máa hàn fi Ìlọrin àti àwọn ògo Ìlọrin. Mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ bá wò mí, mo kí wa bàbá ṣe ń kí wa dáadáa. Ẹ rí i pé mo ní feeling pain, yes feeling pain, torí pé ọ̀rọ̀ Tani Olohun ó jẹ́ ọgbẹ́ ọkàn fún wa. Ọ̀rọ̀ Tani Olohun ó jẹ́ ọgbẹ́ ọkàn fún wa. So a dẹ̀ ní láti pariwo. Mo wà lórí YouTube, mo wá rí orin tí Mohbad kọ last. Mohbad ní don't give me medicine after death. Ẹ má fún mi lóògùn lẹ́yìn tóun bá, ó ní ká má fóun lóògùn tóun bá tó lẹ́yìn ikú. Kí ni mò ń gbìyànjú láti sọ ni pé àá rí pé lẹ́yìn sìn ìgbà nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad, gbogbo àwọn èèyàn ń ṣe protest káàkiri. Ẹ jọ̀ọ́, ṣé protest yìí ṣé ó save mo, ṣé ó dá Mohbad padà? Kò dá padà náà. Ìgbà tí Mohbad ní problem, gbogbo àwọn tó ń pariwo kò sẹ́ni tó rí. So same way náà sìn láti bí oṣù kan, ó ti lé lóṣù kan o, tán ti gbé Tani Olohun kúrò n'Íbàdàn, tán ti gbé lọ sí Ìlọrin. So tó wà nínú sẹ́ẹ̀lì níbẹ̀ tí àwọn lọ́ọ̀yà wa tí wọ́n ń gbìyànjú láti gba béèlì Tani Olohun tí wọn ò dẹ̀ fún Tani Olohun ní béèlì. Tó yẹ pé ẹ̀ṣẹ̀ tí wọ́n náà gbé Tani Olohun fún is just a bailable offence, civil case ni, tó dẹ̀ jẹ́ pé kò ń ṣe nǹkan tó yẹ kán tìyàn mọ́lé fún. Àádẹ́rí way and manner èyí tí wọ́n fi gbé Tani Olohun, a rí pé ọ̀nà tán fi gbé Tani Olohun kò proper, nítorí pé kí ni, bó tiẹ̀ jẹ́ pé wọ́n sọ pé upper area court ló issue ẹjọ́ sí àwọn èèyàn ń gbọ́ mi, ló issue warrant tó wá fi gbé Ìbàdàn, but the process tó yẹ kí wọ́n take ẹ̀, wọ́n lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́pàá, wọ́n ṣe kankan. Níṣe ni wọ́n tán ọmọ yìí tí wọ́n gbé, tí wọ́n dẹ̀ sí tó dẹ̀ tibẹ̀ di èrò Ìlọrin. Láti ìgbà yẹn ni àwọn bàbá wa ti ń gbìyànjú láti gba Tani Olohun jáde nílùú Ìlọrin, tí wọ́n dẹ̀ fi Tani Olohun lẹ̀. A dẹ̀ rí pé ẹ̀sùn tí wọ́n kà sí Tani Olohun lẹ́sẹ̀, okay ẹ ṣé, you are hearing me, tí wọ́n kà sí Tani Olohun lẹ́sẹ̀ wípé ó bú àwọn bàbá wọn àbí nǹkankan. Àwọn Muslim tó ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ náà wà, ṣé pé tí wọ́n gbọ́ tẹ̀ tún burú ju Tani Olohun lọ, wọn ò gbé wọn o. Tani Olohun kò ṣe pé ó déédéé bú wọn o. Àwọn bàbá yẹn náà ní àwọn nǹkan tó ń ṣe. Ó dẹ̀ rí àwọn fídíò tí àwọn yẹn ṣe, òun ló padà play tó fi ṣe show, tó dẹ̀ tibẹ̀ di èrò Ìlọrin tó ń sọ ìpè ẹlẹ́ẹ̀kejì tó ń sọ pé ó lóun fẹ́ wá ṣe pé ó fẹ́ wá da Ìlọrin rú. Ẹjọ́ ìwé invitation tí wọ́n ṣe pé wọ́n fẹ́ wá ṣọdún ní Ìlọrin, ẹjọ́ ṣe orúkọ Tani Olohun bẹ́ẹ̀? Kò sórúkọ Tani Olohun bẹ́ẹ̀. Ifá council ló fẹ́ wá ṣe ìṣẹ̀ṣẹ̀dè nílọrin. Ìgbà tí wọ́n lè ti sọ pé ká má wá, bàbá Ṣọlágbadé Pópóọlá tó jẹ́ president Ifá council, wọ́n ti ṣe press release pé káwọn èèyàn má lọ sí Ìlọrin for now until tó bá sort issue yẹn out pẹ̀lú government, nítorí pé oníṣẹ̀ṣe we are law abiding citizen. Oníṣẹ̀ṣe we are law abiding citizen. Kò kì í ṣe àwọn òyìnbó ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́ àwọn bàbá wa bọ́n ṣe ń ṣe ètò ìlú. Àwọn bàbá wa ti ní bọ́n ṣe ń ṣètò ìlú wọn kó tó di pé àwọn colonial master dé. Òyìnbó kọ́ ló kọ́ àwọn bàbá wa ní ipò ọba, ẹ̀ṣọ́ ìlú, àwọn olóyè ìlú, gbogbo nǹkan bẹ́ẹ̀. Gbogbo àwọn alábọ̀ ètò ìlànà bàbá ti wá ti ní kí òyìnbó tó dé. So kò ṣe òyìnbó ló kọ́ wa. So oníṣẹ̀ṣe di law abiding citizen, tó jẹ́ pé láyé àwọn bàbá ńlá wa gan tó bá gbé ata sọ́jà kò séèyàn tó máa jí. Ibẹ̀ lẹ́ máa fi hàn pé it's a very good culture. So kí là ń try láti sọ ni pé bàbá tí ọba ti sọ pé wọ́n ní pé ká má lọ sí Ìlọrin for now. So kò sẹ́ni tó dẹ̀ fẹ́ padà lọ sí Ìlọrin mọ́. So lórí ẹ̀sùn tó wá fi kàn pé ó fẹ́ wá da Ìlọrin rú, that is not true. So kí ni àwa ń sọ ni pé àwa ń rọ bàbá wa onírìṣà àti gómìnà Ṣèyí Mákindé, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o, ó ti ń pẹ́ jù.
ọba onírìṣà olórí aládé gbogbo ọba Ògúnwùsì Adéyẹyè bàbá kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ bá wa dá sí ọ̀rọ̀ Tani Olohun ẹ bá wa dá sí ọ̀rọ̀ Tani ẹ rí báyìí mo máa kúnlẹ̀ ẹ máa rí mi sìn ó kàn dùn mí pé tí bá kúnlẹ̀ ìdílé rí mi mo ti lo kinní if not kò ní ṣó mo ti gbà pé mo ti cover ṣé ẹ rí kábíyèsí mo forí ẹjọ́ bàbá ẹ bá wa dá sí gómìnà Ṣèyí Mákindé ẹ̀yin lọ́lọ́run gbé àkóso Ọ̀yọ́ state lé lọ́wọ́ báyìí ẹ lọ bá wa dá sí ọ̀rọ̀ Tani Olohun ní kíákíá then adájọ́ tó wà lórí ọ̀rọ̀ Tani Olohun àwa ń bẹ̀ yín náà ní wákàtí ọ̀wọ̀ yìí pé ẹjọ́ ẹ bá wa fún Tani Olohun ní bẹ́ẹ̀lì torí pé àwọn lọ́ọ̀yà yín wọ́n sọ pé ìdí táwọn ò tẹ́tí ẹ̀ ṣe fún Tani Olohun ní bẹ́ẹ̀lì ni pé nítorí pé àwọn làwọn sọ pé kẹ́ má fún ní bẹ́ẹ̀lì nínú interview tí wọ́n ṣe wípé àwọn sọ pé kẹ́ má fún ní bẹ́ẹ̀lì nítorí pé ó fẹ́ sá lọ páwọn ti ń gbọ́ rúmọ̀ pé ó fẹ́ sá lọ ni so ẹlẹ́kejì ni pé wọ́n ní pé ńgbà tó wá sí court wọ́n ní ó look very good pé pé wọ́n fi mọ́tò wọ́n fi gbé wá sí ilé ẹjọ́ àdẹ̀mọ́ yí pé ẹ̀yin adájọ́ yìí lẹ sọ pé ńgbà tó ń na Tani Olohun tí wọ́n ṣe léṣe tó fi síìkì gan a mọ̀ pé ẹ̀yin adájọ́ yìí náà ẹ̀yin lẹ sọ pé kí wọ́n lọ tọ́jú Tani Olohun ẹ̀yin lẹ sọ pé kí wọ́n fún ní dókítà ẹ̀yin lẹ sọ pé kí wọ́n fún àwa èèyàn ẹ̀ ní access láti máa rí i ká lè tọ́jú ẹ̀ so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ gbà wá láàyè láti tọ́jú ẹ̀ ẹ gbà torí pé àbá ti wá sórí social media ká dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n àmọ́ bóyá ó right gbọ́ ilé ìta wá rí lórí BBC òun ló yẹ ká wá sọ̀rọ̀ nsìn so a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún wọn ní àyè láti tọ́jú ẹ̀ jẹ́ kí wọ́n lù pa sínú sẹ́ẹ̀lì ńbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n èyí tó wá kù tó yẹ ká ẹ ṣe ń sìn ni pé ẹ bá wa fún ní bail ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa fún ní bail kò síbi tó ń sá lọ after all tẹ bá fún ní bail àwọn èèyàn ṣáà máa ṣe ṣọtí fún ṣé ó máa wá fojú olóore gúngi ni kò possible now kò possible àwọn gàrántọ̀ ẹ̀ ó máa kó wọn sí problem nígbà tí ẹ bá ní pé tó bá tí àwọn èèyàn bá dúró fún pé àwọn dúró fún o yí pé kí àwọn ní ẹlẹ́rìí pé kò lè sá lọ tẹ̀dẹ̀ fún grant ẹ̀ ní bail tán tóun wá sá bó ló fi ẹ̀fẹ́ sá lọ gan ní issue because mo kàn máa rẹ̀ ní táwọn sọ pé ó fẹ́ sá lọ mo kàn máa rẹ̀ ní pé ṣé tó bá kárírù Kútọ́nù ló lọ ń sìn Kútọ́nù tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá wà ń bẹ̀ tó jẹ́ pé tó bá ibẹ̀ yẹn gan dangerous fún gan ju Nàìjíríà lọ torí pé kí ni àwọn Yorùbá wà ń bẹ̀ àwọn tó ti jẹ́ pé Muslim ni wọ́n bóyá àwọn tó tiẹ̀ ti hate ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lè lọ ṣèkà fún so kò síbi tẹ bá dẹ̀ ń gbọ́rùmọ̀ pọ́n ló fẹ́ lọ sí Germany àbó fẹ́ lọ sí London kò plan ní ẹ̀ tẹ́lẹ̀ kò ní èrò pé òun fẹ́ travel out téèyàn bá fẹ́ travel the process will take ó ti ẹ̀kẹ́rẹ́ jù ó máa take like 6 months ìyẹn tọ́lọ́ bá tètè ṣe àṣẹ sí so kí ni àwọn try láti sọ ni pé because ó ní láti meet up criterias so gbogbo àwọn rumours tó wá ń kárì pé ó fẹ́ sá lọ a ní pé kọ́tì ẹ̀ play voice yẹn tán ti pẹ́ pé Tani Olohun ó fẹ́ sá lọ o so it's just a rumor and it's just an excuse and bàbá adájọ́ ọ̀rọ̀ Tani Olohun ó ti fẹ́ sọ yín lẹ́nu nítorí bẹ́ẹ̀ òun ni wọ́n lè ṣe sọ torí mi rí news yẹn BBC pé adájọ́ ní pé káwọn oníṣẹ̀ṣe kọ́ má ṣògùn sóhun kí oníṣẹ̀ṣe ò weekend bẹ́yẹn o oníṣẹ̀ṣe ò weekend bẹ́yẹn nítorí pé ara nǹkan tí Tani Olohun try láti educate àwọn èèyàn fún nìyẹn ìṣẹ̀ṣe àwọn bàbá títí wa ò wicked mímọ́ nìṣẹ̀ṣe funfun nìṣẹ̀ṣe ẹ̀rọ kí láti máa yí kọ́ báyìí awo mímọ́ ni àwọn bàbá wa pé wọn ò pé láwo òkùnkùn àwọn àlejò tó wá sí ìlú wa àwọn náà wá bà ìṣẹ̀ṣe àwọn bàbá wa lórúkọ jẹ́ àwọn náà sọ ní orúkọ tí ò jẹ́ ìṣẹ̀ṣe wa kì í ṣe ibi kì í ṣe ìkà tó bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí oníṣẹ̀ṣe kankan tó fẹ́ máa ṣàṣìyín kí la fẹ́ máa ṣàṣìyín fún tó bá yẹ pé oníṣẹ̀ṣe fẹ́ máa ṣe jàgídíjàgan
ó yẹ kán ti yọ owó ẹ̀ látijọ́ yìí bọ̀ kò tí yẹn kò dẹ̀ sí jàgídíjàgan nínú ìṣẹ̀ṣe. So àwa rọ ẹ̀yin adájọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Ẹ tún wá rí i pé mo táàgì Emir of Ìlọrin, bàbá Emir of Ìlọrin, ẹ lè sọ pé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá wa sọ fún àwọn, ẹ bá wa bá gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn, kẹ bá wa sọ fún wọn pé kán fi Tani Olohun sílẹ̀, torí pé ọ̀rọ̀ Tani Olohun nísìn ó ti ń sọ ẹ̀yin Ìlọrin ní orúkọ burúkú, ó ti ń sọ ẹ̀yin Ìlọrin lórúkọ burúkú. Gbogbo àwọn ọmọ yín, àwọn èèyàn tẹ bó ṣe gbé sí dìmọ́ tẹ ṣe ń fi síbẹ̀, dìmọ́ táwọn èèyàn ṣe ń kúrò nínú Islam tí wọ́n ní wọ́n tẹ́lẹ̀ ń dìfẹ́ǹdì yẹn. Tani Olohun tẹ gbé sí ó ń ba Islam gan lórúkọ jẹ́, ó ti sọ Islam lórúkọ. Tẹ bá lọ sí péèjì àwọn èèyàn yín, ṣe ni wọ́n máa sọ̀rọ̀ jágajàga ó ní mo ṣe fi àlùfáà olùkùránì Ìlọrin magistrate deny, ṣe ni gbogbo náà tó wọ́n tún sọ pé kíní àlẹ́ àkúbà pé magistrate deny. So all this thing bringing bad reputation to Ìlọrin. Yes, ó mú bad reputation, ó mú bá Ìlọrin wípé àwọn ará Ìlọrin they don't do things properly, wọn ò ṣe nǹkan bó ṣe yẹ kí wọ́n ṣe, tó jẹ́ wípé ẹni tí wọ́n bá fún ní warrant ó yẹ kó lọ sí police station, láti police station ọlọ́pàá ìlú yẹn òun ló máa fún wọn ní go ahead pé kán lọ gbé nílé ẹ̀, kò ń ṣe pé kán lọ tọ̀yàn lọ sí títì kán dẹ̀ jí gbé kó dẹ̀ di èrò lọ́rin. So gbogbo kìíní yẹn ó ń make Ìlọrin look questionable. So and abẹ̀yí ẹ torí Ọlọ́run ẹ bá wa fi Tani Olohun sílẹ̀ ní next court, ẹ bá wa fi Tani Olohun sílẹ̀. Ní sọ jù báyìí lọ. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi. So ṣé mo wíire àbí mi ò wíire o? Ẹ jọ̀ọ́ ṣé mo wíire? Ṣé mo wíire? Mo wíire. Ẹ bá wa share ètò yìí o, ẹ bá wa share kó dọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé, kó dọ̀dọ̀ bàbá onírìṣà, kó dé ọ̀dọ̀ ọba Ìlọrin, kó dọ̀dọ̀ àwọn adájọ́, kó dọ̀dọ̀ àwọn ìjòyè, gbogbo àwọn tọ́rọ̀ kàn pátápátá ẹ bá wa share kíní ìlọ́dọ̀ wọn, kán jọ kán bá wa fi Tani Olohun sílẹ̀. Torí rí mo kọ activity mi mo ní feeling pain. Yes, mo feel pain ni o, mi ò wà okay láti gbà tí wọ́n ti gbé Tani Olohun. Ọ̀pọ̀lọpọ̀ yín ò ní òde wà okay láti gbé Tani Olohun o. Tani Olohun issue give us a serious, ó fún wa ní psychological breakdown. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi Tani Olohun sílẹ̀. Ní sọ jù báyìí lọ, ó di ìgbà kan náà. Ẹ ṣé.